nílé lóko lájò lẹ́yìn òdi gbogbo ní káàbọ̀ sí orí ìkànnì Orísun mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láǹfààní láti máa wò ìkànnì Orísun àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣẹṣẹ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Fáà nílẹ̀ Yorùbá àwọn ará ní ọ̀rọ̀ àtẹ̀ránṣẹ́ tí mo lára ṣe tún níbẹ̀ sọ yìí. Àwa fáàlẹ̀ Yorùbá Islam ń ka àdánwò lára wa. Subhanallah. À ń kó àdánwò bá Islam. Àwa fáàlẹ̀ Yorùbá à ń yẹ̀yẹ́ Islam. Mina ìfìlà nàdìrí wàlà nation. Àmọ́ àmọ̀pá yẹ̀yẹ́ Islam ni. A sì mọ̀ pé a sì fọ́ra mọ̀ pé ọ̀rọ̀ burúkú tí ń jáde lẹ́nu wa. Ọ̀nà tá à ń gbà pèpè sójú ọ̀nà Ọlọ́run wa tá a yọwọ́ làákà ìkóńbẹ àti hikima. Ìdí àbùkù fún ìsìláàmù nílẹ̀ Yorùbá. Ìdá ìsìláàmù rú ló máwọn èèyàn lọ́wọ́ nílẹ̀ Yorùbá. Ìṣe àwọn àfà ọ̀rọ̀ wa ọ̀nà tá à ń gbà pèyẹ sáwọn sójú ọ̀nà tọ́lọ́run bá ti kóra wá síta bí ọmọ gbẹ́bẹ́jọ lórí social media. ń fàbùkù kan Islam ó kú wá jẹ́ káwọn ọmọ ọ̀ràn Yorùbá tá à ń jíṣẹ́ fún ni pé tó bá jẹ́ òṣì àti rádaràdán àti rádaràdá tẹ̀yìn àfọwọ́sọ nínú Islam rẹ̀ káwọn kú padà sẹ́sẹ̀ àwọn bàbá ńlá àwọn. Yóò fẹ́ pé àwọn. Ọlọ́ọ̀ni àpèpè sójú ọ̀nà tọ́lọ́hùn iṣẹ́ pèpè làáfàá ṣe. Shamsuddin Mashallah. Shamsuddin Mashallah. Subhanallah marhaban bika. Àwọn olórí. Ud'u ila sabili rabbika bil hikmati wal maw'izati hasana wajadil billati hiya ahsan inna rabbaka huwa a'lamu biman ittaqa wa huwa a'lamu bil muhtadin. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáǹgbà ṣe wá sí nílẹ̀ Yorùbá. Ń bọ́ sọ yìí kúrò lára Ìsìláàmù. Ọlọ́run jọ da fún ẹ. Ń bọ́ sọ àpọ́nlé kúrò lára Ìsìláàmù. Bẹ́ẹ̀ni. Ń sì ń fọlá Ìsìláàmù ń fi gbolẹ̀. Wọ́n fọlá Ìsìlámù gbọ́lẹ̀. Àwa sọ̀rọ̀ àwa di rẹ́gẹ̀rẹ́gẹ́ jákujàku rádaràdán pẹ̀lú orúkọ páńpẹ́pẹ́ sójú ọ̀nà tọ́lọ́hún. Àwa sọ̀rọ̀ àwa di yẹn yẹ̀yẹ́ asọ̀rọ̀ àwa di yẹn rádaràdán. Aṣọra wa di yínmíyínmí. Asọ̀rọ̀ àwa di yínmíyínmí. Subhanallah. Àwa sọ ẹ̀sìn wọn náà di ẹ̀sìn yínmíyínmí. Èyí ni wọ́n kú wá ọmọ Yorùbá sọ pé àti rádaràdán lọ sí yín tẹ̀ ń sọ fún wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ jẹ́ àkú padà sí di ẹ̀bọ àwọn bàbá àwọn ọmọ. Àkókò máa lọ tapo lé nǹkan kan lórí. Bàbá rọra gbogbo ọmọ Yorùbá tó takú lẹ́yìn táwọn padà sí ti ìṣẹ̀ṣe ẹ̀ṣẹ̀ tí bá ń bẹ́ẹ̀ àwọn àfààní máa gbà á. Subhanallah. Àwọn alẹ́ bí ibẹ̀. Àwọn alálẹ̀ bí ibẹ̀ mistake tá a ṣe òun lọ́wọ́ ọmọ Yorùbá yarí mọ́ lọ́wọ́. Àṣìṣe àwọn àfáàlẹ́ Yorùbá. Àṣìṣe wa ni ọmọ Yorùbá ò dédé yarí. Ó sàní bá ti ń bọ̀ tẹ́lẹ̀. Ó dún ọ̀yìn lásẹ̀. Sabili rabbika bil hikmati wal maw'izati hasana. Jadiluhum billati hiya ahsan. Inna rabbaka huwa a'lamu biman dalla an sabilihi wa huwa a'lamu bil muhtadin. Sabili.
fi ń pe àwọn èèyàn sójú ọ̀nà tọ́lọ́run àwọn afáàlẹ̀ Yorùbá mi ń fi àyàfi sí o gbogbo bí tẹ́pẹ́ra yín sí nínú ọ̀ràn àfáà òun ni mò ń bá wí o gbogbo ọ̀ràn àfáà tó ní kálukú máa pèrè onísúfì làwà sálàfì làwà alùsùnà làwà alùlàdísì làwà tẹ̀bùlíìgì làwà oníjàlábí lèmi ìsálà lèmi agbọ́mọlà lèmi ìwọ lọ mọ́rù tó jẹ́ nínú àfà gbogbo wa ni mò ń mọ̀rìkàsí lèmi àdàbí lèmi sùmùránì mi ni gbogbo ọ̀ràn àfà nílẹ̀ Yorùbá lájọ kọ́ntribútì sí ìtì ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ nílẹ̀ àbùkù tí ń ka ìsìlámù lọ́wọ́ nílẹ̀ Yorùbá gbogbo àwọn àfàlẹ̀ Yorùbá lájọ kọ́ntribútì sí. jáwọ́ àfa ti dání ká lọ túnṣe ní kíákíá tá a bá lọ jáwọ́ tí gbogbo ilẹ̀ Yorùbá bá dẹlẹ́ bọ́ tán pẹ̀lú ìṣe wa yìí pẹ̀lú àìlò làákàyè wa yìí pẹ̀lú àìlò wisdom I apply wisdom sínú ọ̀nà tá a ń gbà pàmò ẹ̀yà yìí tí gbogbo ilẹ̀ Yorùbá bá di ẹlẹ́bọ tán ìyà tí ń bẹ ń bí ẹbọ àwọn afáàní ọkọ̀ jẹ kó tó dàwọ̀ ẹlẹ́bọ gan torí ìyà ń bẹ ń bí ẹbọ ìran kan kì í ṣẹbọ kan ní láárí ìyà ń bẹ ń bí ẹbọ ìran kan kì í ṣẹbọ kan ní lọ síwájú. bẹ́ẹ̀ ni àjọra yìí ni. tọ́ba lánàá wọn kì í sábà lé ní tọ́ba lé ní wọn wá ní lọ́la. kì í ṣe mi mo sọ bẹ́ẹ̀ ọba tó láyé tó lọ́run ló sọ bẹ́ẹ̀. tọ́ba wá fi ìwà àwọn afá tábà mi sọ gbogbo ọmọ Yorùbá délé bọ̀ tán máa fọ ní sọ́ńpẹ́ lọ kán inú ọ̀nà tí ò dáa táwọn afá tá a gbà sọ ìsìláàmù díẹ̀ sí yẹ̀yẹ́ lójú ọmọ ọ̀ràn Yorùbá máa sọ ọ̀nà kan ọ̀nà ẹ̀yọ kan yẹn náà lọ kárí ó dọ̀wọ̀ ìlà. bí mi rà píkà bí ní kí má ti wà ní mọ́ ìfẹ́ ti lè àṣálẹ̀. ọjà àdéhùn hàn. ilẹ̀ tí àṣánú iná rà pẹ́kà wà lẹ́nu bí máa dọ̀là ṣẹ́bí ni wà wà lẹ́nu bí mo tẹ̀lé. ẹ̀yọ́ ọmọ wa dẹ́ ṣe wà níbọ̀ lẹ́yìn àwọn kan náà bọ̀ sọ afálẹ̀ lánàá lọ́wọ́ tèmi gbà á àwọn tèmi náà ó di dandan ìdè òkè gbọ́rọ̀. àwọn náà kò bẹ́ẹ̀ bá máa dìde yín sọ fún yín Ọlọ́run ní dààmú yín ẹ sáà la etí inú yín aṣọ ìjà àfa àwọn kan ló bọ́ọ̀lẹ̀ nígbà tí àwọn kéékèèké tèmi náà gbà á Masha Allah. ẹnu mọ̀ pé báwọn bàbá ta gbaṣọ lọ́rùn wọn tó gbọ́sọ ọrùn wọn fún wa bá ti lọ́ pálá wa ń lu aṣọ náà. Aṣọ gbogbo wú. ìjọba kẹyìn torí yín mọ àjọ yín mọ ń ṣe ìjọba kẹyìn kẹlẹ bọ bẹ́ẹ̀ ti lò ó inú aṣọ náà la ti ń bọ́ sí yín lọ́rùn yìí inú lábàdí náà la ti ń filé yín lórí yìí. odò ọ̀yẹ́dá. ọba ń ké ń kọ̀ kan lọ́tọ̀ lẹ́ni tí ó máa ké lọ́ba tí bá fẹ́ sinmi. Udu ila sabili rabbika bil hikmati. ó dọ̀ ìlàsẹ̀ bí ilẹ̀ rọ̀bì wọ̀láì.